Ah, my mentor. Show you mentor again. Erekere. Erekere, my mentor. Bewiri ofan. Erekere, my mentor. Ṣé kò sí nǹkan kan bàbá? Are you okay? You know him. Mi mọ̀. Báwo ni ẹ fẹ́ mọ wèrè? Ìwọ gan fọ́. Ojo mentor mi ni o. Only do I know him? Ojo mentor mi ni Erekere mo pé wow. Méjì ló ń dálé ayé o. Ṣé máa ń jalè? Bàbá ẹ̀ ló máa jalè. Bẹ́ẹ̀ni. Ẹ̀gbọ́n ẹ̀ máa jalè. Mo like nǹkan tó sọ fún yẹn. What kind of stupid question is that? Oníṣẹ́ máa ń jalè. Bí bá ṣe máa jọyàn wá ní mo jọ ẹni báyìí báyìí wo ni pé ṣé mo ń jalè? Irú question rubbish wo ni? But normal àgbàlagbà ní náà ṣé ọ̀rọ̀ tó yẹ kẹ́ máa sọ jáde lẹ́nu nìyẹn. Ẹ wo iṣẹ́ wo ló ń ṣe? Abájọ. Ètò Erekere. Mo ń bọ̀ jẹ́ ìfín kan wọn. God bless you. Wo screen saver fún yìí. Kí ló wà ń bẹ̀? Fìlà wojú fún yìí. Kí ló wà ń bẹ̀? Orí pọ́jẹ́ fìlà sójà kan sí àwọn olè táwọn wà. Oga please no like that o. Mo ń ṣeré ní. Àwọn tó ń jó kí ẹjọ́ mo ń ṣeré ní. Mo ń ṣeré ní kí n jalè. Kí n jalè ẹjọ́ yẹ. Mi ò jalè. Tí bá jẹ Erekere èyí wá bí pé mo jalè. Èyí wá bí pé mo jalè. I don't understand all this Erekere stuff.